Best female. Yeah. Bobo. Yeah. Bobo best female. Yeah. Bobo. No, Bobo show logo. Debi ni. Oh, logo. No, me understand. Bobo logo best female. Female. Yeah. Femi Adebayo ojú gbà mí tì fún ẹ. Ojú ó gbà mí tì fún wọ Femi Adebayo yẹn. Ojú gbà mí tì fún ẹ. Ìwọ tó jẹ́ SSA tó tún fún gọ́ọ̀mẹ̀ntì. Ìwọ ló gbé máìkì ló announce ẹni tó jẹ́ transgender ó announce ẹ̀ pé òun ló best dress láàrin àwọn obìnrin. Ìyàlẹ́nu ńlá gan ló jẹ́ fún Tóyìn Abraham pé wọ́n gbé best dress female award fún Bobrisky. Bob náà gbé best dress female award fún gbóbìnrin tó múra jùlọ. Crossdresser ẹni tó jẹ́ pé àtìlẹ́yìn ló ń ṣe fún àwọn gay àwọn transgender oríṣiríṣi báyẹn. Ẹ wo ọ̀rọ̀ yìí ti kálékáko ó ti kálékáko débi pé Madam Elizabeth Obanla gan ti fi àwọn ọ̀rọ̀ ìbínú kan tó gbóná pẹ̀lú ìkìlọ̀ tó ní gbèǹdéke ránṣẹ́ sí gbajúmọ̀ òṣèré Nollywood Femi Adebayo lórí bó ṣe announce Bobrisky pé òun lobìnrin tó múra jùlọ. Kí ló dé tí màmá yìí fi sọ bẹ́ẹ̀? Màmá yìí ní disrespect ńlá ló jẹ́. Yàtọ̀ síyẹn màmá yìí ti sọ àwọn ọ̀rọ̀ kan o ìpè ṣe bóun náà bóbìnrin. Ẹ wo nǹkan tí màmá yìí sọ ẹ gbọ́ dáadáa nù fọ́nrán tí máa mú wá fún yín. Màmá yìí fi ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí Femi Adebayo débi pé màmá yẹn ní àwọn ṣetán láti lọ ságọ́ ọlọ́pàá bó bá jẹ́ pé wọ́n fẹ́ fi ọlọ́pàá mọ́ àwọn lórí ọ̀rọ̀ táwọn sọ yìí ni o. Ọlọ́run nìkan ló mọ ibi tí ọ̀rọ̀ yìí máa padà yọrí sí. Bóyá àwọn àṣírí kan wà lábẹ́lẹ̀ táwọn ò mọ̀ tó sì máa pàpà tú nítorí pé tẹ́ bá wo àwọn fọ́nrán kan àwọn àwòrán kan tẹ́ ti níbi tí Bobrisky tó ti wà tẹ́lẹ̀ nígbà tó wà lọ́kùnrin tó ti wá dobìnrin báyìí àti ibi tí Tondodike náà tó ti post picture Tondodike níbi tó ti ń sunkún. Ẹ mọ̀ pé ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí wọ́n show picture tiẹ̀ tó lágbára díẹ̀ tó dàbí arúgbó gidi gan. Tí Tondodike náà tíyẹn náà bú sẹ́kún tó show ibi tó ti bú sẹ́kún tíyẹn náà tẹ́nu ẹ̀ yọ ṣọ̀ǹbọ̀tì sí iwájú. Ẹ rí pé wàhálà ti wà tipẹ́ lórí àwọn relationship tí wọ́n ní pẹ̀lú ara wọn. Àmọ́ ibẹ̀ yẹn gangan kọ́ ni ibi tọ́rọ̀ wà. Ibi tọ́rọ̀ wà ní pé kí ló dé, kí ni àṣírí tó wà ńbẹ̀, kí ló wà lábẹ́ ohun tó fà á, kí ló fà á gangan tí wọ́n fi gbé best dress female award fún Bobrisky tó jẹ́ crossdresser nígbà tí àwọn obìnrin tó dá pé tọ́lọ́run dá gẹ́gẹ́ bí obìnrin tí wọ́n sì farahàn gẹ́gẹ́ bí obìnrin tó wà ńbẹ̀ tó sì jẹ́ pé àwọn náà múra dáadáa. Ẹ wo níbi tọ́rọ̀ yìí ń lọ ó jọ pé Femi Adebayo sì máa jáde o nítorí Elizabeth Obanla náà sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n fún láwọn gbèǹdéke kan tẹ́ ẹ ní láti gbọ́ nínú fọ́nrán yìí. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Kí ni Madam Obanla láwọn máa ṣe bí Femi Adebayo bá kọ̀ tí ò ṣe àtúnṣe? Ẹ wo ọ̀rọ̀ yìí ó lágbára díẹ̀ kódà ó ta bá ọ̀gá Bello. Ẹ wo fọ́nrán yìí. Femi Adebayo ojú gbà mí tì fún ẹ. Ojú ó gbà mí tì fún wọ Femi Adebayo yẹn. Ojú gbà mí tì fún ẹ. Ìwọ tó jẹ́ SSA tó tún fún gọ́ọ̀mẹ̀ntì. Ìwọ ló gbé máìkì ló announce ẹni tó jẹ́ transgender ó announce ẹ̀ pé òun ló best dress láàrin àwọn obìnrin. Femi Adebayo ṣé fẹ́ẹ̀mù náà ló kó sí ẹ lórí tó bẹ́ẹ̀ yẹn? Àwọn òní ẹ̀yin jọ́ọ̀jì wo ló dárú ẹjọ́ bẹ́ẹ̀ yẹn? Ẹ̀yin jọ́ọ̀jì wo lẹ kó pọ̀ tẹ́ ẹ mú gbogbo àwọn obìnrin wa tó wà bẹ́ẹ̀ tẹ́ rọ́bìṣì obìnrin? Tọ́ bá ní bó ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀ ẹni wọ́n lè Tàrí tí màmá yìí fi ọ̀rọ̀ gbígbóná ránṣẹ́ sí Femi Adebayo lórí ọ̀rọ̀ Bobrisky ẹ̀rúgbó lágbára. Kẹ̀gbọ́ ẹgbẹ́ mi kẹ́ ni mo sọ pé kẹ̀gbẹ́ Bobrisky
kẹ́ni Bobrisky mo sọ pé ọkùnrin ni mo lọ́kùnrin ni Bobrisky ọkùnrin ni ẹ̀ ò kí ń ṣobìnrin. ẹ má fọlọ́pàá gbé mi bóyá máa pàṣẹ ètò lọ ẹ kúkú pàṣẹ ètò lọ ká ní pé kí ló dé kán ní kí ló ń ṣẹlẹ̀ kẹ́ ẹ ní káwọn obìnrin kan máa dóra wọn kọ́kùnrin máa dóra wọn. irú dáadáa òṣìwò lélẹ́yìí gan kí lè tẹ̀ ń ṣe fún wa nílùú ìtẹ́ ìmúnú wa dùn gan pàápàá. ojoojúmọ́ kan máa rí nǹkan tó máa bàyàn nú jẹ́ ni kí ló dé gan pàápàá nílùú ìgan. ìwọ Fẹ́mi Adébáyọ̀ yẹn ó wá gbé ẹnu ó ní ìyá ó ní àwọn àbúrò ó ní àbúrò obìnrin obóbìnrin ó fẹ́ ìyàwó obìnrin sílé ó wá rọ́bìṣì àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn tó bá ní bó ṣe ń bẹ̀rẹ̀ rí tó bá ní bó ṣe ń bẹ̀rẹ̀ rí tó bá wá yọjú kọ yín ẹ̀ ní wọ́n yọjú kọ yín tó bá wá bẹ̀rẹ̀ sí ní máa lálàá rírìkúrì ẹ̀ náà ẹ̀ rírìkúrì lójú wọn. ránṣẹ́ sí Fẹ́mi Adébáyọ̀ lórí ọ̀rọ̀ Bobrisky ẹ̀rígbó lágbára. ṣé ẹ rò pé bóyá ibi tíátà yẹn mọ̀ pé ẹ rò pé ibi tó mọ nìyẹn láyé ni ẹ rò pé ibi tíátà ló mọ láyé ni ẹ wọ́n máa disgrace àwa kan ẹ ń disgrace àwa gender wa Fẹ́mi Adébáyọ̀ tí ò bá bọ́sà within 24 hours kó bẹ́ gbogbo obìnrin àgbáyé Fẹ́mi Adébáyọ̀ ẹ wo ẹ̀yin òbí Fẹ́mi Adébáyọ̀ ẹ sọ fún tí ò bá bọ́sà bẹ́ gbogbo obìnrin kó take serious apology gan Fẹ́mi Adébáyọ̀ èmi bínú sí ẹ gidi èmi Ọbanla Elizabeth bínú sí ẹ gidi fọlọ́pàá mú mi kẹ́ fọlọ́pàá gbé ẹ tiẹ̀ lọ pa mí. If you can come on social media kó wá lọ gbé ọkùnrin ẹ wá ìwọ náà lè gba máìkì kó announce irú èèyàn bẹ́yẹn pé òun ni ó wí ní gbogbo obìnrin tó wà bẹ́ẹ̀. ṣé gbogbo àtọmọkùnrin yẹn ṣẹjọ́ ń dóra yín ni ṣé Bobrisky wá jẹ́ obìnrin ni. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.